ọdún kan ikú Mohbad, Yomi Fabiyi àtàwọn ọ̀dọ́ fẹ́ ṣèwọ́de ńlá níkòròdú bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí gbajúgbajà ọ̀dọ́mọdé olórin hip hop tó kú lọ́dún tó kọjá ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn tún mọ̀ sí Mohbad tí láwọn kò fẹ́ ṣe ayẹyẹ kankan láti sàmì ọdún kan tí ọmọ wọn ọ̀hún dẹni àkọlẹ̀bò lójijì. Síbẹ̀ èèkàn òṣèré tíátà ilẹ̀ wa kan tó tún máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni Yomi Fabiyi ti ké sáwọn ọ̀dọ́ láti jáde lọ́pọ̀ yanturu fún ìwọ́de àlàáfíà. Bẹ́ẹ̀ ló ti kọ̀wé síléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ́de ńlá kan yóò wáyé láti ṣe ìrántí ọdún kan ikú Mohbad àti láti fi àìdùnnú wọn hàn sí bí ìwádìí nípa ohun tó ṣokùnfà ikú rẹ̀ ọ̀hún kò ṣe tí ì fojú hàn tààrà tí awuyewuye ikú ọ̀hún kò sì tí ì rọlẹ̀. Ẹ ó rántí pé ọjọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tó kọjá ní òṣèré tí ìràwọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń tàn yò náà ṣàdédé fò ṣánlẹ̀ tó kú nílé rẹ̀ lágbègbè Lẹ́kí nípìnlẹ̀ Èkó lẹ́yìn ọjọ́ méjì tó lọ ṣeré fáwọn olólùfẹ́ rẹ̀ lágbo àríyá ńlá kan nílùú Ìkòròdú. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù èsì àyẹ̀wò ọ̀hún èyí tí ọ̀kan lára àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State University Teaching Hospital LASUT dókítà ọ̀jọ̀gbọ́n Ṣókúnlé Sunday Ṣóyẹmí tó tún jẹ́ olùkọ́ àgbà ní fásitì ìpínlẹ̀ Èkó ṣe àtúpalẹ̀ rẹ̀ fún gbogbo èèyàn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2024 yìí níwájú kóòtù àkànṣe tó ń ṣèwádìí ikú Mohbad ìyẹn Coroner Court of Inquest èyí tó wà ní Candid Johnson Court House ládùúgbò Ìta Ẹlẹ́wà nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ó ní ìwádìí tí wọ́n ṣe ọ̀hún kò lè fi pàtó ohun tó ṣokùnfà ikú olóògbé olórin náà múlẹ̀ torí àwọn ẹ̀yà ara kan ti jẹrà nígbà táwọn fi lọ hú òkú rẹ̀. Àmọ́ àyẹ̀wò wọn fi hàn pé kẹ́míkà kan báyìí tí wọ́n pè ní diphenhydramine tó jẹ́ ẹ̀yà antihistamine èyí tí àpọ̀jù rẹ̀ lè ṣekú pààyàn wà lára Mohbad. Àmọ́ kinní náà kò pọ̀ tó èyí tó yẹ kó gbẹ̀mí olóògbé náà lójijì bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìdílé Alọ́ba ti bẹnu àtẹ́lu èsì àyẹ̀wò ọ̀hún o. Wọ́n láwọn kò gbà àwọn kò sì faramọ́ wọ́n sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àyẹ̀wò alápá méjì míì tí kò ní lọ́wọ́ ìjọba nínú. Ọjọ́ 12 oṣù kẹsàn-án tó wọlé dé tán yìí ni yóò pé ọdún kan gééré tí Mohbad kú. Yomi Fabiyi sì ti fi ọ̀rọ̀ kan léde lójú òpó ayélujára Instagram rẹ̀ látàrí ìrántí ikú olóògbé. Nínú lẹ́tà kan tó kọ tó sì buwọ́lù lọ́jọ́ 12 oṣù kẹjọ yìí èyí tó tẹ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lọ́wọ́ lọ́jọ́ 14 oṣù kẹjọ yìí kan náà èyí tí ẹ̀dá rẹ̀ tẹ Ìta Fàájì lọ́wọ́. Fabiyi ní káwọn ọ̀dọ́ jáde lọ́pọ̀ yanturu kí wọ́n yabo ilé ẹjọ́ Coroner Inquest tó wà ní Kòròdú lásìkò ìgbẹ́jọ́ tó ń bọ̀ láti fi àìdùnnú wọn hàn. Àmọ́ ìwọ́de àlàáfíà ni ó ní wọ́ọ́rọ́wọ́ làwọn yóò yan bí ológun tí wọn yóò sì fi ẹ̀dùn ọkàn wọn hàn. Bẹ́ẹ̀ ló ké sáwọn ọlọ́pàá láti pèsè ààbò fáwọn lásìkò ìwọ́de ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.